Láàrin onínáwó ni òjò ti fi mí sílẹ̀. Má bínú dá. Ló fi wọlé ní past 12. Àti pé àwọn kan dájà sílẹ̀ ní pàtí yẹn. In fact, ṣe ni gbogbo agbo yẹn dàrú. So a ní láti dúró ká pẹ̀tù sí gbogbo ẹ̀ kó tán kó tó di pé mo kúrò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ onínáwó. Jọlá, ṣé agbófinró ni wọ́n ni? You are a lawyer for crying out loud. Darling, o kàn ń sọ bẹ́ẹ̀ náà ni. Kò sí nǹkan tí o fẹ́ ṣe. A máa. Wow. I can now see why you came home late. Sweetheart, ṣorí eléyìí kò ń ṣe nǹkan tó rò. Ṣé ti yẹ ọ̀rẹ́ nìkan. Shut your mouth! Ìwọ lóhùn onídọ̀tí, onírọ́, ìwọ ń parọ́ fèmí. Àmọ́ yín náà, àmọ́ yín tí o bá gbé yín sórí bed, ẹ máa padà jábọ́ náà ni. Níwọ, ingrate ni ẹ. Tim. Idiot, big fool. I was explaining. Ṣé mo gbọ́ yín? Kí ló mú ẹ? Kí ló ṣe tó ń rìn lọ tó ń rìn bọ̀? Bí ẹ tó sanwó nù. Bí ẹni tó mọ́ kú mọ́ lọ́wọ́, kí ló ṣe ẹ́? Woman, Joe, má tutọ́ mi o. Má kọ́wọ́ sí mi lẹ́nu this time around kí má bàa jẹ́ jẹ́. Ṣé ya fi mi lẹ́ jẹ́jẹ́ mi jẹ́ kí n gbà bọ́lọ̀ ṣètò. Báwo lọ́n ṣètò o? Kí ló lọ́n tó mú ẹ tí ò dáa? Ṣàlàyé fún mi, ọkùnrin pẹ́ wọlé fẹ́ máa lò gbójú. Ṣé dẹ̀ ti fi ìgbájú gbá gbogbo ògbójú yẹn kúrò mẹ́? Ó deserve ẹ̀ ni, nǹkan tó deserve ni mo fún ẹ, nǹkan tó bá jẹun la fi ń rohun. Anyway, wọ́n sì dá ìnìgò wa lọ jẹun. Kí n tẹ̀lé kó tó lè lọ fún mi nígbà tí ẹ̀kejì àbí? Wà á lọ jẹ oúnjẹ tẹ́bi ṣe fún ẹni tí mo ṣe wàhálà àtìyàwó ẹ̀ tí mo ṣe fún ẹ, wà wá lọ jẹ. Mi jẹun, ṣìkẹ́ mi mo sọ pé ìyẹn náà máa bí èmi nù mi jẹun. Alálẹ́hùn gbọ́ òtò bẹ́ẹ̀. Ṣìkẹ́ mi jẹun mi ò bẹ́ ṣeré o. Adáàdúgbò ọmọ kọta ṣe ìtúlẹ̀ fi jóná. Jíjẹ jọ. Ṣìkẹ́ mo sọ pé mi ò jẹun. Simple, mi ò jẹun. Fi oúnjẹ mi ò jẹun. Jọlá jìnnì bá lọ jẹun. Ṣìkẹ́ mi sọ̀rọ̀ pọ̀ bẹ̀rẹ̀. Ṣé àpò mọ̀ sọ bẹ̀rẹ̀? Mi ò jẹun, mi ò jẹun, mi ò jẹun. Ọmọ jẹ́lẹ̀ yìí o. Mi ò wá gbé sí mi lẹ́nu. Mi ò jẹun, ìyá mi lọ. Èjì báwo ni ọ̀rọ̀ tí mo ń bá ẹ sọ náà? Ọ̀rọ̀ wèrè wo lásán. Ọ̀rọ̀ love me I love you tí mo ń bá ẹ sọ náà. Àtàrí àjọ̀nàkú lèmi, mi ò kí ń ṣe ẹrù ọmọdé. Ajẹ́bí gan tẹ́rì sí orí ẹ̀ pa. My PM. Báwo ni sọ̀pọ̀? Mo jẹ́ ń tí owó ló ṣe. Ó ti tọ́ lọ́hùn. Báwo ni? Ó rẹ̀ mí tó ẹ pé location kan mo ti ń bọ̀ but má jẹ́ àtọ̀ra wa. Mi ì níjẹ́ ní àtọ̀là lọ fún yín o. Iná tọ̀là báwo? 26 má lè fẹ́ yà. Mo tọ́ pé òun ní káyìí kí ló gbọ́dọ̀ producer fún. Kí wàá ní tiẹ̀ ò dẹ̀ má fi yọ̀ sí. Ṣèbí ta bá ṣiṣẹ́ lẹ́yìn èmi yìí ta ṣe night tó tún dọ̀là ta ṣe night. A bá máa fi mú àárọ̀ tún là máa kúrò níbí. Gbọ́n tó ń sọ. Ọmọ owó àwọn míì máa wọgbó. Gbọ́n tó ń sọ 26. Ṣé fẹ́ fògùn yá ni? Night. Ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ wà lórí set. Ó tẹ̀ ti dá bàbá director lọ bá wọn sọ. Mi lè wá yí lórí o. Mi níjẹ́ ní àtọ̀là lọ pa. Àìyàn lára. Kí ni gbogbo packaging yẹn náà? Nígbà tí o kì í ṣe pé o di òkúta sẹ́rù ẹ̀. Ṣé bó ló máa jẹ? Owó náà ni kókó. God, ó ti gbàgbé. My director, sir. Ẹ káàsán. Tòkunbọ̀ Williams. Sá. Báwo ni? Mo wà okay sá. Kí ló dẹ̀dí tó dára dúró lánàá? Ẹ má bínú sá. Ṣé mo ṣe jí lánàá yẹn ṣe ló dàgbà tán wó igi mọ́ mi lára. Mo dẹ̀ mọ̀ pé tí n bá wà mí ní lè ṣe nǹkan kan ni mo ṣe wò pé kí n rest. Ara ò kì í ṣòkúta. Ẹ̀mí iṣẹ́ dẹ̀gbẹ̀ ju ẹ̀mí èèyàn lọ. So how are you now? Very well, thank you sir. A lè ṣiṣẹ́ lé ní. Gbogbo iṣẹ́. All right. Dúró dé wa jẹ́ ká ṣe tán nígbà. Okay sir. All right. Ẹ ṣé sir. O ti rántí sí? There we go. Yes. Mo mọ̀ pé àdúrà ló ń gbà, agbára kọ́ lóòótọ́. Mo dẹ̀ tún mọ̀ pé tí àdúrà bá gbà tán, apá aládùúrà lè máa kà. Àmọ́ sísítà mi lè jẹ́. Ó jẹ́ kẹ́ lè fi ibi tí kòkòrò wà hàn. Kí ló mean?
Bridget, kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ? Dá mi lóhùn. Mo make sure pé gbogbo ibi tí mo bá ń wà ló ń wà. So kí ló tún fẹ́? A ní kẹ́ kọ́ mi bó ṣe ń pẹja. Ẹ má fún mi lẹ́ja jẹun. Bridget, sórí ibi tí mo belong sí. O lè belong síbẹ̀ o. Yes. So jẹ́ kí n rọra máa ṣiṣẹ́ kó máa bá mi ná owó mi. Mi ò complain, okay? Jọba mi pe girl makeup yẹn wá kí director tó wá pariwo lé mi lórí. Irú ọmọ wo nìyẹn náà? Kí ló ṣeun? Kí ni tó ń bàjà? No. Ó gbẹ́ ẹ ní etí. My God, ó gbẹ́ ẹ ní etí. Okay, kí ló wá ṣe fún? Ṣe fún? Kí mo fẹ́ ṣe fún? Màámi mo kàn ń wò náà ni mi ò lè nà ìyàwó mi ò lè ná obìnrin yìí. Àti pé kí lèèyàn fẹ́ náà lára Ṣìkẹ́mi ẹ̀? Ṣàròlé tí mo ṣe mọ́kàn ní kí n tètè wá rìpọ́tì ẹ̀ fún yín torí ẹ̀yin obìnrin ṣe lè máa ń gbè lẹ́yìn ara yín. Obìnrin burúkú wo nìyẹn? Ta ló lóbìnrin tí ò ní jẹ́ kọ́mọ mi kó fẹ̀dọ̀ lórí òróǹro? Tí ò ní jẹ́ kí n gbádùn ọmọ mi? Then you better pack her load outside. Lẹ́dàánù! Ma'am? Yes. Kí n lè Ṣìkẹ́mi jáde? Of course. Ma'am, kò lè lọ bẹ́ẹ̀ yẹn. No, it's not possible. Báwo dandan? No, it's not. Kì í ṣe bẹ́ẹ̀ máa. Iṣẹ́ mọ̀ yí pé ìgbéyàwó alárédè lèmi àti Ṣìkẹ́mi ṣe. Gbogbo nǹkan ló dẹ̀ ní ìlànà lábẹ́ òfin àti pé amòfin ni mi ò lè rúfin. Lóòótọ́ tí mo bá fẹ́ lé pamínkù bí Ṣìkẹ́mi jáde kò ń ṣe pé kò possible. But shall I tell you something? The truth. Mo ṣe nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn. In your life, never you come here again. Mi ò fẹ́ gbọ́ anything nípa yín. Do you hear me? Then you get up and get out. Love you. Come on. Love you still. Why? PM. Wọ́n ní pé ń béèrè mi. Oyin, báwo ni? Small B. Ọ̀rẹ́ mi kan ẹ fi, ó máa ń disturb mi pé kí n mọ̀ get number yẹn. Nọ́mbà mi, kí ló fẹ́ fi nọ́mbà mi ṣe? What a question. Kí lọkùnrin fi nọ́mbà obìnrin ṣe? Ó láìkí ẹni. Wẹ́, ṣó lówó lọ́wọ́? Àwọn eléyìí, ọ̀yà ṣùgbọ́n á náwó fún atọ́jú ẹ̀. Tó bá ti lówó lọ́wọ́ ẹ fún nọ́mbà mi. Kí n fún un. Ẹ fún un. Because mo láti kọ́ bí ìlọ́wọ́ ẹ̀ kí n tó fún nọ́mbà ni o. Tó bá ti lè náwó kò sí pro, èmi gan máa tọ́jú ẹ̀. Èló ni mò ń gbà níṣẹ́ fíìmù tí mò ń ṣe. Àyìnmọ́ kí n pọlọ́kọ̀ ni mò ń ṣe, so ẹ má worry. Kò tí ì rí fún dáadáa, ó ti yẹ. Èmi gan ẹ jẹ́rìí. Ọmọ tó ẹ má yẹ kí n bẹ̀. Ó dàbọ̀. Ẹ má jọ yín sí. láìtọ́ ló ti já wọn dóde lọ́hùn yẹn. Èmi náà ti sẹ́ẹ̀tì ẹ̀ wọlé kí n gbé yín dání gbà yẹn. Ẹlẹ́lẹ́ ikú re égbè. Ara. Yes, Mom. Come here. Nǹkan tí mo rán ẹ ń kọ́. Mo ti gbàgbé. Shut up! O ti gbàgbé. Tó bá ti rán iṣẹ́ o ti gbàgbé, o ti gbàgbé. Má bínú. I said shut your mouth! Ara! 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 Okay, mo bẹ̀ ṣe lè ní dìde. Ara! Bí ó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn, chamber wa ni wọ́n gbé kéèsì yẹn fún. Actually, ó wà okay. Ṣùgbọ́n lawyers méjì from the same chamber kó máa takora wọn nílé ẹjọ́. Yeah, it's cool. Yeah, I mean that's the beauty of the trade. Aragado fi máa nice náà nìyẹn mọ̀ lójú èmi o, it's a welcome development. Yeah,
Àwọn kálukú àdẹ̀ pé tó ọwọ́ ẹ̀ kò síjà kò sí nǹkan kan ẹ̀ tún jọ ṣe tán ẹ̀ tún bọ́ra yín lọ́wọ́ àbí kí ni wọ́n rò. ẹ̀yin ò ń ṣe big deal kí ló wà nínú yẹn Yorùbá ní ìdí iṣẹ́ ni òun náà ti mú ni lọ́lẹ̀. Sorry Jerry àbí ẹ̀rù ń bà ọ́ ni excuse me ẹ̀jọ̀ ìyàwó mi ló ń pè. Hello darling. What? Okay, all right. It's okay. Cool down. Ariwo náà ló ṣe ń pa yẹn. So má pariwo. Ẹ máa gbé lọ sí hospital sin, okay? Èmi náà máa kúrò ní office straight away máa bọ̀ ní hospital. In fact, ó tún ṣe ṣe kémi ṣíwájú yín dán. Okay? Take it easy. Take it easy. All right. Ọ̀rẹ́, kí ló ṣẹlẹ̀? Ọmọ mi ni ó faint ara. Ẹ jọ̀ọ́ ẹ máa excuse me. Mr. Adebite, madam, last time somebody is sick, I mean ara. Mo sọ fún pé kò fẹ́ ariwo. Kò fẹ́ ariwo rárá. Tó lè mú kó ní shock lójijì. Àmọ́ pé tó lè mọ̀ sọ pé jẹ́ ká ṣe gbogbo àwọn test tá a ṣe wọ̀nyẹn. Ká lè mọ̀ kí ló máa ń fà á exactly. Jẹ́ pé ìgbàkigbà tó bá ti gbọ́ ariwo ní kí ni máa àtàkẹ́. Ìwọ̀n táwọn yóò gbọ́dọ̀ continue bẹ́ẹ̀. Ìwọ̀n tó ń ṣe yìí ó lè ṣe àgbàlagbà tó lè affect láti. Mo fọ́nà bàbá yìí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ máa bá ara sọ ẹ máa ṣe ní tùbí nùbí. Á jèrè ẹ o ẹjọ́ nítorí tó lọ sùúrù lọ́rọ̀ ẹ gbà. Please. Ẹ ṣe gbọ́n doctor. A máa tún gbẹ̀jú àtúnṣe sí. Okay. Àwọn méjèèjì náà láti wọ ọ̀rọ̀ yẹn. Ara. Sir. Be a good guy. Thank you, sir. All right, yeah. Say thank you, doctor. Thank you, doctor. You may check. Yeah, that's what that is. Yeah, you're welcome. Thank you, sir. Yeah. Bọ́lá máa tó kúrò ìgbà ń sìn. In fact kó tiẹ̀ tètè parí iṣẹ́ mi because mo ní very important engagement láti délé mi. Kémi ò tiẹ̀ níbi lọ mí nílò ilé mi. Kò rárá lé ẹ̀. Bó ṣe ń tẹ̀lé lódìlódì bí ẹni tí wọ́n fi nǹkan áǹdì. Wọn ò fi nǹkan wá nídìí lọ́ fún nírò yẹ kó pè láàárọ̀ yìí. Ṣé o mọ̀ pé wọ́n pọ̀tọ̀ ló ń jà sí rò yẹ? Òun mọ owó ẹ̀ nítorí ẹ̀ ló ṣe mọ̀ ọ̀rẹ́. Kí ìwọ náà lọ máa ń bá àwọn onítíátà jẹ. Mo fẹ́ dàbí lágbájá ló ń gbé wọn débẹ̀. Èmi mo dá tó yìí ló ń sọ mo lòmíràn daṣẹ́wó. Má sọ ọmọ jọ ìwọ fún nìtẹ́lọ́rùn ọmọ tó bá ti bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti bú láti lè wà ní. Bẹ́ẹ̀ ni. Èmi mọ̀ pé nínú òfin nínú ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà ṣe rí mi ní tèmi ó kọ àmútọ̀run mi wá star ló ń jẹ́. Star lọ ọmọ náà star. Bẹ́ẹ̀ni ẹ wò mọ́ bọ̀. Sista kí ló dé ẹ̀yin oníṣẹ́ níbi tí wọ́n lọ yẹn ni. Wo èjì àwọn ọlọ́mọ jàre èmi ṣàwọn pè mí ń lọ lọ́la kò sọ mọ́ tán lè dá sí. Sí mélòó ló kù tẹ́fẹ́ bá wọn. Sí mẹ́rin náà ni o my dear ṣé tó yẹ pé àwọn directors kan wọ́n á ti yá bí 12 cents láago méjì details òre kan làwọn lè mọ̀ ọmọ wa kiri. Ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí bó ṣe yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe ń ṣe yìí ṣéyàn mọ̀ pé iṣẹ́ tí wọ́n ṣe yìí big project ni bó ṣe yẹ kó ṣe náà nìyẹn. Àwọn ọlọ́ọ̀tì ẹ̀ nù ṣé wò ó lọ ń tì ẹ̀ ni. No mi ò lọ since tí mo níṣẹ́ bẹ́ẹ̀ èmi lè jẹ́ káwọn kúrò dáadáa ni kó wá máa sọ̀rọ̀ sí mi. Ó better báyìí. All right guys, yeah, can take care. Bye. Bye-bye. Okay, girls. Oya, ẹ dojú mi bolẹ̀. Yẹ bá tún ṣe bí ọmọ kíkì lórí yín o. Wá. Ìwọ, mánìjà lọ. Mánìjà lọ. Oya, ìwọ, gbà. Gbogbo ó tẹ̀pá léwu, kò síbẹ̀. Yes ma. Pass, pass. Pátápátá. Yes ma. Ṣíkẹ́, ṣíkẹ́, ṣíkẹ́. Yes ma. Dábàá gbórí sókè máa tún sórí yín o. Kò síbẹ̀, ṣọ́tí kí ló dé tó ń gbọ́? Ṣọ́tí gbogbo ẹ̀ ti pẹ́. Joshua, Joshua, Joshua. Yes ma. Mo rí rẹ̀. After, let's go. Yeah, ó lè fún mi dá. Fún mi, fún mi, fún mi. Hello,
rí bí wa àwọn olè ní wọ́n wá sí sọ̀ wá sí ni ẹjọ́ tètè máa bọ̀ nínú sọ̀ wá gọ́gọ́gọ́gọ́ ẹjọ́ máa bọ̀ sísì. àwọn olè ní o àwọn olè obìnrin mẹ́rin báyìí ni wọ́n mú bọ̀dá ní gbogbo tá à ń gbé lọ sí báńkì gbogbo ẹ̀ náà ti gbé owó wa lọ sí kó lọ pátápátá. ibo lọ́gbà báyìí ló gbà obìnrin mẹ́rin ni wọ́n o wọ́n mú bọ̀dá ní kẹ́ bá gbówó wa owó wa ló ti gbà tán. Oh my God. Oh my God. Relax. Kò sí nǹkan kan. Constantly, but seriously. They're so close. Yes, they're so close. Yes. Turn it down. Máa wò ní tí ẹ tọ́mọ́ ní ká mẹ́rin ọ̀la máa mú ọ̀hún báwo. Ìjà ní fèsì àwọn fífi báyìí. Continue shooting. Oh my God. Ah, God. Oh. Turn them down. Check her face. Babes, check her face. Má wọrí. Kò sí mọ́tò eléyìí. Ajé. Kó o wájú fún mi jàre kí lélẹ́yìn wá yìí. Lọ́mọlọ́jà àkókò wájú mi. Calm down. Calm down. Hey, bọ́lẹ̀. Ẹ má kà láti ní síbẹ̀ bẹ́ẹ̀. Oya wẹ̀, drop your gun. Calm down. Ẹ má kà láti ní síbẹ̀ bẹ́ẹ̀. Drop your gun. Oya, move. Move. Don't try to. Move it, Joe. Ẹ̀san lọ́mọ kan ṣoṣo tí Elédùmarè bí. Ẹ wo bó ṣe ń nà wọ́n lẹ́gba, ẹ wo bó ṣe ń fi wọ́n làálà. Àwọn ọba yìí jẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. Ẹ wo bó ṣe ń nà wọ́n lẹ́gba, ẹ wo bó ṣe ń fi wọ́n làálà. Àwọn ọba yìí jẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. Èmi arẹwà mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wo bẹ ṣe fine, ẹ wo bẹ ṣe rẹwà. Ẹ̀yin tó yẹ kẹ́ wà níléèwé lásìkò yìí kẹ́ máa ro ọjọ́ ọ̀la yín bó ṣe máa dá. Ẹ wá ti kékeré ya fìrí nídìí ọ̀gbìn. Alóńkó ló ń kígbe. You are a disgrace to human being. And you, ìwọ tó ń sunkún yìí, kí ni orúkọ ẹ? Bọ́lá Jókòó ni mà. Bọ́lá Jókòó. What a beautiful name. Orúkọ tó rẹwà táwọn òbí sọ ẹ́, ó lè fẹ́ mo fẹ́ bàjẹ́. Look at me, you. Kí ló sọ ẹ́ di olè jíjà? Or better, ta ló rán yín iṣẹ́? Àti pàápàá níbo lẹ ti rí ìbọn tẹ̀ ń lò? Ẹ wo bó ṣe ń nà wọ́n lẹ́gba, ẹ wo bó ṣe ń fi wọ́n làálà. Àwọn ọba yìí jẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. Mo rò pé mo ti gbẹ́rù àgbè bọ́ síta ń bí. Àǹtí, ó dẹ̀ máa wọ̀nyí kí n tẹ̀lé lọ sí location yìí. Ó jẹ́ ọ̀rá jókòó ẹ̀. Location tí mo lọ yóò yọ owó púpọ̀ rárá. Kò ṣe yọwọ́ ẹbẹ̀rẹ̀. Lára àwọn ọmọ tó máa ń tẹ̀lé mi káàkiri yẹn ni tí
tí n bá dẹ̀ lọ àwọn rivals wa mama ní à ṣebí bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n tẹ̀lé káàkiri náà òun nìyẹn tí ò lè wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ kinní kan òun ló fẹ́ jẹ́ kí n lọ. ìyẹn ò máa kọ yín orogún iṣẹ́ nìyẹn kò jẹ́ tuntun. orí yẹn sọ but mo fẹ́ ra new range mo bẹ́ẹ̀ ni mo fẹ́ ra new infinity sísá mi mo láti jáṣẹ mọ́ra ó jẹ́ kó yẹ but tí n bá dé ìlú mélòó ni mo fẹ́ lọ yẹn bí i 8 countries. ẹ̀yin nìkan tán. mi lọ ṣiṣẹ́ o mo fẹ́ sinmi fẹ́lẹ́ dà mí lè wá kú. ìyẹn náà dáa but ìyẹn tó yìí tó wọn máa pariwo káàkiri yẹn ń sìn wọn lóògùn olè tó ti ṣe. àwọn jẹ̀bi àwọn ò bá lọ ṣoògùn òṣì jọ torí Ọlọ́run mo ṣe wà yìí mi ràn anybody nǹkan tó bá wọn ẹlẹ́nu nìkan fẹnu wọn sọ. sísá mi ẹ máa wẹ́lò wẹ́ẹ̀ ní problem. Ìjẹ̀bú ló máa tún sọ yẹn. ó ní o. àìwọ́gbọ́n ti dá actress. Now, for the very last time, kí ni nǹkan tí ẹ mọ̀ nípa Tókunbọ̀? ẹ lè sọ̀rọ̀ ni. a gbọ́dọ̀ jẹ́wọ́ ni. ẹ gbọ́dọ̀ jẹ́wọ́. bẹ́ẹ̀ni. tẹ́ bá jẹ́wọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. tá bá jẹ́wọ́ a máa kú ni. Ikú. a máa kú. Ẹ máa kú. Ẹ máa kú. Ìgbà wo ni mákù yín ò ní kú tẹ́lẹ̀? Fọlọ́hun ṣọ́ yín ti fi okùn ọ̀gẹ̀dẹ̀ gan pẹ̀. Á bẹ́tà kẹ́ jẹ́wọ́. Kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti Tókunbọ̀? ẹ fẹ́ jẹ́wọ́ àbí. yẹn náà dá no problem. ọ̀gá ọlọ́pàá ṣe rí ibi tọ́rọ̀ gbédè àti ṣetán àti jẹ́wọ́. good. gbogbo bó ṣe rí la máa sọ. ṣe rí Tókunbọ̀ tẹ́ ń wò yẹn ara wa ni she's one of us bẹ́ẹ̀ ni àmọ́ torí pé òun jẹ́ celeb òun jẹ́ star torí ẹ̀ ni kò ṣe show face in operation wa òun ló dúró gẹ́gẹ́ bí ìyá àsàlẹ̀ fún wa ṣé wá rí gbogbo ohun ìjàmbá tá a máa ń lò ìyẹn bíi ìbọn ọ̀tá gbogbo equipment tá a máa ń lò tá a máa fi lọ ń jalè Tókunbọ̀ ló máa ń supply fún wa òun ni supplier wa tá a bá ti wá lọ ṣe operation tán tá a bá dé 30% ni share tẹ̀ lórí return wa. so nǹkan tó ń jẹ́ kó yé mi ni wípé òun ni ó máa ń bá yín get gbogbo àwọn ammunitions àti weapon tí máa ń lò. yes sir. òun gangan ni ìyá àsàlẹ̀ yín. bẹ́ẹ̀ ni òun ni. ǹjẹ́ ó ti mọ̀ wípé ọwọ́ ti bá yín? kò tí ì lè mọ̀ nítorí pé fún gbogbo alẹ́ ti gbà in fact òun gan máa ti wà worried báyìí. ẹni sọ Tókunbọ̀ tẹ́ ń sọ yìí níbo lẹ fi òpó lè wà lọ́wọ́lọ́wọ́ báyìí àbí ibo la ti lè rí. ibi iṣẹ́ náà ni tẹ́ bá wà lọ location ẹ máa rí location. location. bẹ́ẹ̀ ni. location. road. Mark it. Scene 29, Jola Eni South. Stay there. Action. Hello, máa pè ẹ́ padà. Yeah, máa pè ẹ́ padà. Tókunbọ̀ Williams, you are under arrest. What for? Tó bá dé àgọ́ wa, wàá mọ nǹkan tó ṣe. Kí ni tí mo gbé lé? Sorry, ọlọ́pàá. I'm sorry, a mọ̀ pé iṣẹ́ yín lẹ̀ ń ṣe ṣùgbọ́n court demand kẹ́tì ẹ̀ ṣàlàyé fún wa kí ló ṣe nítorí olórúkọ lẹni tẹ́ wá báyìí. answer sí ìbéèrè yín yẹn ó wà ní station wa. oh yeah, it's okay yes. ẹ lè mú lọ. it's okay. Tókunbọ̀ Williams máa tẹ̀lé wọn àwa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìgbà wo ni máa kú òní kú fọlọ́run
ṣó ti fòkun ọ̀gẹ̀dẹ̀ gan pẹ́. No, it's okay. Ẹlẹ́yà yọ wọ́n ṣe. Ẹ̀san, 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 ẹ̀san. Hello. Ọmọ kan ṣoṣo t'Ẹlẹ́dùmarè rí. Ẹ wo bó ṣe nà wọ́n lẹ́gbẹ̀ẹ́. Kí ló lè tó ìgàn? Máa bí kí máa dẹ lóhùn. Ìbúrò lẹ́gbẹ̀ẹ́ Ṣakí mo ti ń bọ̀. Tí o bá fẹ́ wàhálà, wàá dá mi lóhùn bí tó ti ń bọ̀. Dá mi lóhùn. Dúró kí n ṣòro ẹ. Ìwọ ni ìṣòro mi. Ìwọ ni ìṣòro mi. Ẹ gbàdúrà fọlọ́n kó yọ ìṣòro ayé ẹ̀ kó mẹ́gbà yẹn. Ó jẹ́ kọ́lọ́n bá mi yọ kúrò. Àwọn pé tó yọ kúrò wàhálà tí mo máa bẹ́ẹ̀ pò. Tó bá ní kó gbé ẹbọ lọ́sọ̀ gangan báyìí torí mi wàá sáré gbé ni. Bọ́tà ni. Bọ́lẹ́dà, mo ló ń lọ. Wọ́n ní bọ́lẹ́ ń lọ. Ṣé o mọ̀ pa ṣomi ló mú dání yẹn? Ìgbà náà ńkọ́? Ṣé o mọ̀ pa ṣomi ló mú dání yẹn? Ìgbà náà ńkọ́? Tí àlejò máa wọlé tó wáyé bó ṣe mú mi. Èmi ò rán àlejò kankan ọkọ mi ni mò ń jí pẹ̀lú lọ́wọ́. Fi mí sílẹ̀ ọmọbìnrin. Níbo? Fi mí sílẹ̀. Má rò pé mo fi ẹ́ sílẹ̀ o, mo kàn yàn dá ilé mi ni. Kọ́ṣì lọ́jọ́! Ara sórí ara. Wọ́n bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Wọ́n bá ẹ sọ sẹ́. Wọ́n bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Ìwà ló bá wúre. Ìwà lèyàn fi tẹ́lẹ̀ pẹ́. Ìwà lóbìnrin fi ń gbélé ọkọ. Ó ṣẹlẹ̀, mo fẹ́ wọ ọdún mọ́tò ọmọ mi lọ sí. Tó bí bá sọ àtàrà ìbá sísọ yàtọ̀, máa bẹ̀ bẹ̀rẹ̀ já part 2. Wo ọmọbìnrin ṣọ́ra ẹ̀ ṣọ́ra má wọlé sínú ọ̀fẹ́. Fílẹ̀ dá. Tó bá bí ẹ wọlé. Polówó obìnrin yóò para ẹ̀dánù, yóò pọkàn yóò pọ̀ mọ́ lọ́jọ́ kan. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́ aláìgbọ́n aláìmẹ̀rọ, ìgbà wo ni òní dá lẹ́mọ̀ṣù? Gbogbo obìnrin sẹ́yìn ẹ̀gbọ́n. Wọ́n bá ẹ sọ, wọ́n bá ẹ sọ, wọ́n bá ẹ sọ pé wà ló dára. Wọ́n bá ẹ sọ sẹ́yìn, wọ́n máa bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Wọ́n bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Wọ́n bá ẹ sọ sẹ́. Wọ́n máa bá ẹ sọ. Ọmọ fèsì. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Ọmọ ilé ti gífọ̀ kan tó gbélé bẹ́ẹ̀. Ta ló ń pa á? Ó ti gífọ̀ kan tó gbélé bẹ́ẹ̀. Bí àwọn òbí ẹ̀ fún mi. Ilẹ̀ wọ́n rẹ̀ pè tó wọ́n ní wọ́n. Ebi rẹ̀ kò wọ̀ ọmọdé ti gífọ̀ kan tó gbélé bẹ́ẹ̀ náà. Irú dáná ògùn nìyẹn. Ó ti gífọ̀ kan tó gbélé bẹ́ẹ̀. Ọ̀rà, ìgbọ́n mi. Torí àlùbáríkà wọn ní obìnrin ògo. Polówó obìnrin yóò para ẹ̀dánù, yóò pọkàn yóò pọ̀ mọ́ lọ́jọ́ kan. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́ aláìgbọ́n aláìmẹ̀rọ, ìgbà wo ni òní dá lẹ́mọ̀ṣù? Gbogbo obìnrin sẹ́yìn ẹ̀gbọ́n. Wọ́n bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Wọ́n bá ẹ sọ sẹ́, wọ́n máa ń bá ẹ sọ. Wọ́n bá ẹ sọ pé wà ló dára. Ó mọ̀ kó fọ́nìṣà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí kò sẹ́ni tó lè gbà ẹ́ gbọ́. ọlọ́pàá mi ò ṣòye ní ìjáde ẹjọ́ torí ọlọ́run ẹ̀mí ẹ̀ sọ fún mi kí ni mo fẹ́ fo lè ṣe. Mo kàwé mi mo ní certificate mi iṣẹ́ acting yìí ó kàn jẹ́ nǹkan tí mo yàn láàyò ní talent ni and it's paying me well so kí ni reason tí mo ṣe fẹ́ jalè. Ó take me so many years láti build orúkọ yìí so ẹ sọ fún mi reason wo ni màá ṣe fẹ́ bàjẹ́. Èmi ò lémi ò gba ẹ gbọ́. Question tí mò ń béèrè ni pé níbo lẹ ti ń rí bọ̀. Then
that means pé gbà mí gbọ́ nìyẹn because kí ni mo fẹ́ fìbọn ṣe irọ́ mi kankan ò jalè rí so báwo ni tèmi ṣe wá fẹ́ jẹ́. Okay, ká agree pé o ò níbọn o ò mọ̀ wọ́n rí kí ni relationship tó wà láàrin wa àtàwọn ladies yìí. ọlọ́pàá mi ò mọ̀ wọ́n rí. báwo wá ló ṣe wà nù pictures wọn. pictures àwọn. fine. Okay. ẹ̀san lọ́mọ kan ṣoṣo tí Elédùmarè bí ẹ wo bó ṣe nà wọ́n lẹ́gbà ẹ wo bó ṣe ń fẹ́ wọn làálà àwọn ọ̀báyé jẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. mo ti rántí picture yìí mi mọ wọ́n rí ṣe rí picture yìí ìjọ́ kan mo lọ ṣe shopping ni. Nice to meet you, ma. Pẹ̀lẹ́ ma. Oh my God, I'm Thank you. Thank you. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan. Thank you. You look good. Oh, why not? I love your acting. Thank you. Ṣé students ni? Oh, that's good. That's really good. Ẹ fojú sẹ́kọ̀ọ́ yín o. Okay? I wish you guys well. Ẹ pẹ́. You're so pretty. All right, no problem. Let me drop my bag. All right. Oh, that's okay. Are you ready to say cheese? Cheese. Yeah, that's it. You want to already see another one? Cheese. Oh yeah. Let me ask you one. Sumarin, thank you. Oh, very nice. Wow. Oh yeah. Okay, what? Wow. All right, guys. Yeah, can take care. Bye. Mo ti gbọ́ ẹ ṣé gan ni kẹ́ take care. Ẹ fojú sẹ́kọ̀ọ́ yín o. Yes, ma. Mo dẹ̀ dúró mo bá wọn ya fọ́tò ló bá tán. Mi ò mọ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Honestly, it's hard to believe. But pending the time I'm preparing investigation, you have to be with us here. That's fine. Officer, take her away. Ha. Ilé parọ́. Take her out. Thank you. No, ẹlẹ́dàá mi Ọlọ́run má jẹ́ kéèyàn rógun àkóbá dábà o. Ṣáájú bíbí ìwọ̀n. Àǹtí Tókunbọ̀, olè, ṣó lè jó òótọ́ ṣá? Àbí nǹkan tó mí nígbà tó sọ fún mi wípé ibi táwọn belong sí mi ò lè belong síbẹ̀. Bridget, sórí ibi tí mo belong sí, o ò lè belong síbẹ̀ o. Yes. So jẹ́ kí n rọra máa ṣiṣẹ́ kó máa bá mi ná owó mi ò complain, okay? Mo fẹ́ ra new range. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ ra new Infinity. Sister mi. Mo láti jáṣẹ mọ́ra ó jẹ́ kó yẹ. Ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti là ó máa sáré kú wọn. Ṣé wọn? Àbẹ́rẹ́ ayé mi lóde báyìí. Wọ́n tá bá sọ fún ọmọ ẹni agbọ́. Mo sọ fún ọmọ mi títí tó lẹ́nu mi rùn. Mo ní iṣẹ́ tó lọ kàwé yunifásitì. Mo ní pé òun ni kó yàn láàyò kó máa mú ṣe. Ó ní iṣẹ́ tó wà nínú ẹ̀jẹ̀ òun lòun máa ṣe pé iṣẹ́ tíátà ló wà nínú ẹ̀jẹ̀ òun. Ṣé rí ibi tí iṣẹ́ tíátà bọ́mọ mi dé báyìí abẹ́ẹ̀rí torí tán lọ́rùn ẹ̀ máa ṣàánú mi ẹ jọ̀ọ́. Ẹ wo ma,
tí ẹ bá ní kẹ́ ro ọ̀rọ̀ yìí bó ṣe dùn yín láti ẹni ìdí ọ̀la ní onítòhun tó ti bàjẹ́ tó tún ṣe ẹ fi ọkàn yín balẹ̀ nǹkan tó kù wá kù báyìí òun ni àdúrà ṣe gbọ́. mo ń gbàdúrà mo tàṣọ́ọ̀tò mi ni mo fi ń gbàdúrà. Ọlọ́run á ṣàánú wa àwọn èèyàn wa gbogbo wọ́n ti ń gbègbèsẹ̀ láti gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kó tó di pé ó fojú balẹ̀ ẹjọ́. Ṣé ó tún máa fojú balẹ̀ ẹjọ́ ni? Ó di dandan lábẹ́ òfin ni ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gbọ́ òkodoro ọ̀rọ̀ kó tó di pé wọ́n dá ẹjọ́ o. mo dànù orí mi máa ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má wò mí run ẹjọ́. ẹ̀sìn ẹ fi ọkàn yín balẹ̀ ṣé tí àwọn ọba ti ń kó mi báyìí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ọ̀gá ọlọ́pàá kan òun la tún lọ nípa ọ̀rọ̀ iná ìdẹ́ la tún bá lọ ṣùgbọ́n ẹ fi ọkàn yín balẹ̀ lágbára Ọlọ́run á kó wa yọ. ẹ ṣé mo dúpẹ́. àwárí yín náà mà. abẹ́rẹ́ ayé mi lóde láì bímọ sílé. Ọlọ́run orí mi báyìí ṣàánú mi o jẹ́ kó mọ̀ mi bójú rí Ọlọ́run bá jẹ́ kó bá pàdé o kó bá téèyàn náà pàdé o. ẹ̀wọ̀n bó ṣe nà wọ́n lẹ́gbà ẹ̀wọ̀n bó ṣe ń fi wọn làálà àwọn ọ̀bá yìí jẹ́ ohun tó tọ́ sí i. ẹ wá o ṣé ẹ̀wẹ̀nu lẹ ẹ̀wẹ̀nu ọkọ ni. kí n wọlé kí wẹnu ọkọ ṣé mi jágbẹ́ ni tó ní wọlé kí wẹnu ọkọ. ẹ̀yin ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kọ́mẹ́dì tẹ máa ń ṣe ẹ̀yẹ̀ mọ́ ìgbà téèyàn bá serious di pé gẹ̀ẹ́wò yẹn jalè tó tọ̀ ni. kí ló rí tó fi sọ bẹ́ẹ̀. ẹ ṣe ẹ wo inú létí yẹ ń gbé ẹni bóyá tún ṣe tó dàbí palace ibi tóun gan fúnra rẹ̀ ń gbé báwo ló yẹ fẹ́ rí àbí ṣe fíìmù yìí kọ́ ló ń ṣe èló ló ń fún wọn bẹ̀ tó bá yẹ kó jalè tó tọ̀. ṣé pé ara àwọn aláìmọ̀ kan tó máa ń sọ pé àwọn onífíìmù olówó lọ́wọ́ ara wọn ni wọ́n náà wà. ṣé fíìmù tán 50 naira gba video club èló ló ń rí ń bẹ̀. definitely wọ́n náà máa ra DVD 6-in-1 12-in-1 tó máa ń ba DVD jẹ jẹ́ kó rí ẹ pé o má ra piracy wá bá mi mọ́ o ṣùgbọ́n ìwà láìmọ̀ kan òṣì tí wọ́n pèsè tíátà tí wọ́n rí yẹn àwọn òbí ti mú ọmọ wọn lọ sí kákọ́ọ̀sì wọn ní kákọ́ọ̀sì tó yẹ pé yes kákọ́ọ̀sì tó lórúkọ lórí tó yẹ kó fẹ́ pọ́nmọ́ olókì kìkìnì bí ọdún fa kákọ́ọ̀sì future concept àkó ọmọ wọn lọ síbẹ̀ pé kọ́ lè ṣoríire ó wá sọ pé òun ní fíìmù olówó lọ jẹ́ kó rí ẹ pé o má bá mi sọ owó ẹ̀ mọ́ o ṣùgbọ́n. bọ̀ èmi sì fi pé gẹ́ òyìn ó jalè. jẹ́kẹ́ inú ẹ̀ jáde. kí ló dé ẹ ti sọ́ dìgbì náà èmi mọ̀ pé ọmọ yẹn lágbára Ọlọ́run ayọ́kọ̀ọ́nù ẹ̀ iṣẹ́ kan tó ṣẹlẹ̀ kò ń ṣe títí ẹ̀. àmì o a ti gbọ́ yín gbèmí ọkọ mi sọ fún mi kó jalè tó tọ̀ ni ọmọ yẹn jalè. ẹ káàsán o kókó inú ìwé ìròyìn orúkọ mi ni Olúwaṣeun Àyànbọ̀dé bàbá jẹ́jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọmọ iléèwé akọ́ṣẹ́mọṣẹ́ lórí ìmọ̀ ẹ̀rọ ti rí àánú gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nípa ṣíṣe ilé iṣẹ́ ńlá kan tí wọn yóò ti gba òṣìṣẹ́ tó lé ní 15,000 ṣiṣẹ́ kí oṣù yóò tó parí. ìyàwó gómìnà ìpínlẹ̀ wa ti ké gbàjarè pé kò sí àyè pé à ń fi àwọn ọmọdé ṣe ẹrúsìn mọ́ yálà gbígbé nǹkan lé wọn lórí káàkiri àbí lílo ọmọdé nílòkulò. adarí iléeṣẹ́ mọ̀nàmọ́ná ní ọwọ́ àwọn ti bà àrùn tó ń ṣe iná ilẹ̀ wa tó fi ń ṣe ṣégeṣége. gbogbo kókó yìí wà nínú ìwé ìròyìn Nigeria Tribune tí yóò jáde lọ́sẹ̀ tó ń bọ̀. ìwé Daily Sun ní ọjọ́ Monday tó ń bọ̀ ní Tókunbọ̀ Williams gbajúgbajà òṣèré orí ìtàgé ni yóò fojú ba ilé ẹjọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń mọ̀kùn ṣèkà tí wọ́n ń tafà sókè yídó borí. bó tilẹ̀ jẹ́ pé Tókunbọ̀ Williams ó lóun ò mọ̀ kankan lórí ọ̀rọ̀ náà àmọ́
àwọn akẹgbẹ́ rẹ̀ ní òun ni ìyá ìsàlẹ̀ àwọn o kí Elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o èyí ni ìròyìn ní ṣókí ní ọ̀sán yìí ẹ ṣé tẹ̀tẹ̀ ti gbọ́ wa. Òkété gbàgbé ìbòsí ó dé gbá láti ọkà olórí wọ́n fẹ́ lówó tipátipá wọ́n fẹ́ kọ́lé ogún wọ́n fẹ́ ra mọ́tò ẹgbẹ̀fà wọ́n ṣàfẹ́ kí gbogbo ilé ayé kó jẹ́ títí wọn nìkan ṣó ohun tó ṣẹlẹ̀ yẹn àbúrò rí sí. ẹni tọ́lọ́run fún lọ́lá tó tún wá ọlá ọlọ́lá kiri ẹni tá à ń pèlè yan pàtàkì tó lóun àjìtàn náà o ẹ máa múra sí o àbọ̀nbọ̀ àbóníṣẹ́ kì í ṣe pé àfàìmọ̀ kí tòkun bọ̀ kó má ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ yìí. kò lè escape ẹ ó máa ṣẹ̀wọ̀n ní dandan nìyẹn ọ̀gá o. dùnà sọ fún mi kí ni ìṣòro ẹ náà ṣé ohun tó ṣẹlẹ̀ ṣé gbogbo eléyìí tó ń ṣe ṣé òun ní solution sí nǹkan tó ṣẹlẹ̀ o mọ̀ pé torí pé wọ́n ti ń ṣe ìṣe àgùntàn òun náà ní ṣìkẹ́mi ṣe ń ṣe wúrẹ́ sí ẹ̀ òótọ́ ni lè mú ọmọ kọ́ṣọ́ ìdùnnú kan tó wà láàrin ẹ pàdánù ẹ̀ wá gbọ́ sórí ohun tí mo fẹ́ sọ fún ẹ òun ni pé kó o lọ sí ilé ẹjọ́ kó o lọ mú gbéyàwó tẹ̀sán kó o lọ túká lẹ́gàlè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó o bá ṣe bẹ́ẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ wà ní kó má kàn ṣó gbọ́rọ̀ Yorùbá ni wọ́n ní jáfara wọ́n ní léwu. It's teaching time. Saves 9. Jọláyẹmí irú lẹ́tà àdánwò wo náà mọ́ láti court fún mi wọ́n ní o seek for divorce. Agbọ́n mi ló ń wọlé ẹja apàjùbà ló máa ń balẹ̀ àparò jẹ olúgbóngbògbòlò wọ́n fi ń ṣẹ́gun ògbólótù ó tó yẹn lóyún okun ọ̀hún òyàdé. That's my father's saying. Nǹkan tó deserve. Jọlá. Mo fún yẹn. Jọlá. Kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve irú nǹkan báyìí? Torí pé o pa ara mọ́ alára níkùn. Ara tó wù mí láti dá. Tí mo fi sọmọ mi lára. Ò jẹ́ kó lè dá. Mi wà ní lajú mi sílẹ̀ kí n jẹ́ kó pa mí bó ṣe pa ara ọmọ mi. Ìwà lóbìnrin fi ń gbélé ọkọ dògbò rọra. Jọlá. Ó wá mèrè lọ́wọ́ àwọn ìyá wa pé kí náà fira lé ọkọ wọn gbé torí àlùbáríkà àwọn ọmọ wọn ní obìnrin ògo. Wọ́n lọ́wọ́ obìnrin yóò para ẹ̀ dànù yóò pọkọ yóò pọ̀ mọ́ lọ́jọ́ kan ẹlẹ́jọ́ wẹ́wẹ́ aláìgbọ́n aláìmèrò ìgbà wo ni yóò ní dálé mọ́ṣú. Ìgbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń tilẹ̀kùn mọ́rí nítorí tí ẹ mo ṣe tilẹ̀kùn nígbà tó ti sọ fún mi kó ń bọ̀ mo ṣe tilẹ̀kùn nítorí pé o ò lè gbé bí. Kí ni mo ṣe fún un. ó ṣe mí o ẹlẹ́dàá rẹ̀ òun ló ṣe kí ló dé tó ya ọmọ alétí lápá báyìí kọ́ mọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan náà kọ́ má gbọ́ kó tó ṣèyàwó mo pè é mo bẹ́ẹ̀ sọ ó tún ṣèyàwó mo tún sọ fún ẹ pé mú rí lọ má mẹ́wàá lọ ó gbọ́ tí n bá jẹ́ ìyọkọ ẹ̀ ni má ti lé ẹ̀ dànù tipẹ́tipẹ́ tọkọ bá ti ń kúrú báyìí ìwọ náà bá ń kúrú bó bá ti ń ga ló ń bá ga kí ni ẹ o wá ń bọ̀ bí okó gbogbo jagbajanti sọ̀ ń kó bọ̀ wá tinú ilé mi o fẹ́ dálé mo ṣú ilé ọkọ tèmi lèmi wá ilé ọkọ tiẹ̀ ló yẹ kó gbé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ má pẹ́ ó yá alẹ́lẹ́ gbogbo jagbajanti tiẹ̀ tó kó wa máa kó lọ ọ gbọ́ pé kó máa lọ o dúró o dà ń gbà mí dúró kémi máa lọ má lọ ẹ tẹ bá ní kí n máa lọ máa lọ kí ló wà bẹ́ẹ̀ ṣé ilé yìí nìkan ni mo mọ̀ ni àyèmóyàwó ọ̀rẹ́ mi ní ìgboro tí máa lọ gbọ́dọ̀ wọn tẹ bá ní kí n bá gbọ́dọ̀ yìí kò sí wàhálà ń bẹ́ẹ̀ ẹ bó ti bẹ̀rẹ̀ ẹ wá sílẹ̀ kí wọ́n mi kí n bá gbélé yín ẹ kò sí wàhálà máa lọ́gbẹ́bí sí bá ti rí ilé ògàn lẹ wá fi kàràmọ́ gan sí. ìmọ̀lẹ́ tó ń palẹ̀ náà ilé tó lé ní bàbàrà. wọ́n bá ẹ sọ pé wà ló dára. kò ní ra oko rẹ̀ gbá kò ní rẹ odídẹ rẹ kó rẹ̀ kó díẹ̀ kò wá ní rẹ ológbò títí kó má lè ṣọdẹ ikú president kò kúkú ní rẹ̀yìn lágbára Ọlọ́run. bá mi àmín àmọ́ tí ó bá nídìí àgbàlagbà yìí déédéé ṣe hùn kí ló rò débi ohun tó ń sọ yìí. ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa yìí náà ni tí Williams of all people kí ló tún wá. I wonder
ó kàn wá jẹ́ wípé èmi ò fi taratara gba gbogbo ọ̀rọ̀ náà gbọ́ ẹ bẹ́ẹ̀ nítorí mo mọ̀ T. Williams dáadáa tó bá jẹ́ ọ̀rọ̀ náà kí là ń sọ pa ẹ̀ ó ṣeé ṣe kí n má lè rí dá sí púpọ̀ àmọ́ tí ọbọ àgbàgbé ẹ̀ mo mọ̀ ọbọ dáadáa ó dẹ̀ yé mi. pírẹsidẹ́ǹtì ẹ ti máa ń gbàgbọ́ nú èèyàn jù. torí ẹ̀ náà lẹ ṣe fi mí ṣe olórí a gbọ́dọ̀ fún everybody ní enough opportunity to prove his or her case. ṣùgbọ́n àwọn ọlọ́pàá náà kì í ṣe wèrè o tí wọn ò bá rí wọn ò ní láwọn rí. bẹ́ẹ̀ni ṣùgbọ́n orí yeye ní mògùn tá ìṣẹ́ ló pọ̀ táwọn àgbà ń wí ńkọ́ ó ti dà yẹn nù. kò rí bẹ́ẹ̀ tí nǹkan ò bá ṣe ẹ̀ṣẹ̀ ò kì í dédé ṣẹ́ lásán o. kò burú ṣàyẹ ká dúró de àwọn executive tó kù ìyẹn la máa fi mọ ibi tí ọ̀rọ̀ dojúkọ kíní tíbi tó lóò kọ́ńkọ́ síbi ló wà. àtẹjọ́ ọlọ́run má jẹ́ àrẹ́jọ́. Shout hallelujah, 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 hallelujah. Shout hallelujah, 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 hallelujah. Shout hallelujah, 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 hallelujah. Wọ́n lọ borí jẹ́ pé fún mi, èmi ò dẹ̀ gbà. Àìdìkan wá ló wá jẹ́ kẹ́mi mọ̀ pé torí orí yẹn gangan olóma fi dàbẹ́ ní pé mo máa padà ya wèrè in future pé bí mo yẹn nọ́mà yìí mo máa padà ya wèrè níta máa lé mi wèrè. Èmi tó yẹ pé mo ti contest tí mo dẹ̀ ti wọlé ìbò tí mo wọlé ẹ̀ kò sẹ́ni tó là mí nínú gbogbo òbò tá a jì pátápátá. Ìbò yẹn tó máa sọ pé ìbò tí mo wọlé ẹ̀ yẹn pé wọ́n máa sọ pé wọ́n fẹ́ fagilé bò yẹn kò sí wàhálà inú ìbò yẹn lèmi máa wà ń bẹ̀. Tí wàhálà bá pọ̀ jù lórí ìbò yẹn ìbò rí ló máa parí ẹ̀ oníkọ́lọ́mọ́ náà ti máa làjà ẹ̀ríran wò Adígbẹ́ ọ̀nà ti máa ṣe high court yẹn tó máa jókòó síbẹ̀ ipe mi wọlé ìbò wọn ìgbébò fún mi tí Jésù kankan kàn wá máa wo newsans tó jẹ mí lówó tí mò ń pè tí ó dà lọ yí newsans hallelujah. wèrè dùn wò kò ṣe bí lọ́mọ bẹ́ẹ̀ ìjọ tí wọ́n bí eléyìí wọ́n kí àwọn ìbí ẹ̀ kó ewu ọmọ. àfi ṣe òmàtà fọwọ́fà bóyá bí gbóhùn tàbí ibi tí wọ́n ti ṣẹgbẹ́ òkùnkùn kiri iléèwé ni wọ́n ti nà ológun báyìí. àfi kó lóun máa ṣọ́ abiyamọ. wo ọ̀rẹ́ mi àmì ẹ̀ pọ̀. wo jẹ́ àmà lọ síbi tá à ń lọ. Tẹ̀sí a lọ àbá ọmọdé o a gbìyànjú lórí ọ̀rọ̀ Tòkunbọ̀ òun náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó ní àkóbá ló jẹ́ fún un pé òun ò mọ kankan nípa ẹ̀ ó ń sọ̀rọ̀ yóò fọlọ́hún ṣẹ̀rí kódà gbogbo ìgbà tó fi bá wa sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú ni. lẹ́yìn tẹ́yìn tí wàá gbọ́ gbogbo ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kí ni èrò ọkàn tí yín lórí ọ̀rọ̀ náà. pẹ̀sì tàbá ní ká gbé ọ̀rọ̀ yẹn wò dáadáa Tòkunbọ̀ yẹn ò mọ kankan pa ọ̀rọ̀ yẹn rárá o. bẹ́ẹ̀ ni àmọ́ pẹ̀sì mo fẹ́ ká wá àtúnṣe kan sí àwọn ìwà àwọn ọmọ ẹgbẹ́ wa especially tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ṣé mọ̀ nísìnyí tí wọ́n bá ní adìẹ sọnù ládùúgbò kíyàwó ẹnìkan wá sọ wípé ẹ jẹ́ kọ́kọ́ òun dé wọ́n á rí ẹdìẹ yẹn ṣé yà á ti mọ̀ pé òun ló gbé ẹdìẹ ni ṣé àti mọ̀ pọ́kọ́ ẹ ló gbé nígbà tó wá jẹ́ pé nǹkan bá ti wá ṣẹlẹ̀ sọmọ ẹgbẹ́ wa tó wá jẹ́ pé inú àwa ọmọ ẹgbẹ́ gangan la máa gbé ọ̀rọ̀ náà la máa gbé pọ́n káwọn dẹ̀ tí ìrójú tú ọ̀rọ̀ ẹ rí bẹ́ẹ̀ wá fúnra wa là ń kó bára wa bí ìgbà tá à ń fẹ́ di ara wa síta fáwọn èèyàn ní. bẹ́ẹ̀ni àmọ́ àbúrò bá nìyẹn ẹ jẹ́ alẹ́ akátá lọ tán ká tó fi àbọ̀ fẹ́ díẹ̀ torí tí n bá ló yé mi pàápàá mò ń tọ́ yìí ni and mistake là ń ṣe láàrin ara wa everybody la gbọ́dọ̀ fún ní opportunity láti defend ara wọn properly lórí any issue but àbúrò bá ní bí mo ṣe sọ now nísìnyí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ ó di dandan fún wa kí àwa lọ́ọ̀yà tó gbójú tó dẹ̀ mọṣẹ́ dáadáa fún ọmọ yìí and mo dẹ̀ mú ẹnìkan tó lè ṣiṣẹ́ yẹn dáadáa nítorí ìdí èyí secretary ó máa tẹ̀lé mi yes sir. treasurer financial secretary ẹ máa fẹnìkan sílẹ̀ láàrin torí ibi tá à ń lọ yẹn a máa nílò owó. lọ́yà àrìnfẹsẹ̀ sí leléyìí
àwọn girls yìí mi ò mọ̀ wọ́n rí rárá ń bí kankan mi ní anything pẹ̀lú wọn bó tilẹ̀ òun kò kéré mọ́ wọ́n rí mi ń jọ yẹn wọ́n dẹ̀ dá mi dúró wọn láwọn olólùfẹ́ mi kí n bá wọn ya fọ́tò mo dẹ̀ bá wọn yà ẹ̀yin náà mọ̀ pé téèyàn ò bá bá wọn yà bẹ́ẹ̀ yẹn níṣẹ́ náà máa léèyàn ń ṣègbéraga mi ò fẹ́ ṣẹ̀yàn mo end up láti ṣẹra mi báyìí àkóbá lásán ni kíní yìí. máa fẹ́ kí ẹni kankan ìgbàgbọ́ náà ń pè ẹni gbàgbọ́ pé ẹni tí kò bá ti jẹun gbì kò ní kú gbì okay? ó ti pọ̀ sá. Be strong. ó ti pọ̀ sá. Excuse me. Ẹ jọ àwọn tó kù nǹkan. Why no sir? Ṣé mo lè rí o? Why not? Nǹkan tí mo wá rí ẹ fún kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣé o mọ̀ pé agbófinró ni o, àwọn òfin lè mú? Iṣẹ́ ti dé nìyẹn ọmọ aláṣẹ jẹ. Owó ti dé ọmọ aláṣẹ là. Wàá jẹ́ pé àyà ti bẹ́ sílẹ̀ ó bẹ́ sẹ́rẹ́ nìyẹn. Má jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn falẹ̀ mọ́ra. Torí pé 27th Monday ló ń gbé lady yẹn lọ sí court. Barrister èmi ọmọ Kẹ́ṣinró ọmọ ọ̀dọ̀ àgbà ó yẹ kẹ́ mọ̀ pé mi ò kí n fi iṣẹ́ mi falẹ̀ rárá iṣẹ́ tí mo gbà tí kò tí yé ni. Kẹ́ṣíntìn mo jẹ́ rẹ̀ ẹja tó ń dààmú bò kò jù lọ́gbọ́lọ́gbọ́ báyìí náà lọ. Let's go. Àǹfààní tún wà fún ẹ láti lè bá àwọn ọmọbìnrin yẹn sọ̀rọ̀ sí i torí pé mo ti gbàṣẹ láti ọ̀dọ̀ area commander. In fact èmi náà ti bá wọn sọ̀rọ̀ fúnra mi. Mo dẹ̀ ti rí àwọn findings kọ̀ọ̀kan. Barrister Adégbìtẹ̀ ṣé tó fẹ́ máa kọ́ mi iṣẹ́ mi ni. Má bínú sí mi bó ṣe ká mi lára tó ní ìlọ́yà. SP the call. The law. SP the call. The law. ẹ máa wọlé bọ̀sà ẹ rà ẹ jókòó. ẹ ṣe. ẹ sàn ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín o. Orúkọ tèmi ni Kẹ́ṣinró ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní iṣẹ́ tí mo ń ṣe. ẹ jọ̀ọ́ kí ni kí n ṣe fún yín sàn. ẹ ṣe mo nílò àwọn ìwé kan lọ́wọ́ yín nípa ìṣẹ̀lẹ̀ àwọn adigunjalè tó ṣẹlẹ̀ lẹ́njọ́ mẹ́ta. Oh, nice one. No problem. Arábìnrin Bọ́lá Jókòó Adéníyì, inú mi á dùn púpọ̀ tí ẹ bá lè sọ fún ilé ẹjọ́ yìí. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin arábìnrin Tókunbọ̀ Williams àti ẹgbẹ́ adigunjalè yìí? Ẹ ṣeun olúwa mi. Tókunbọ̀ kì í ṣe ọmọ ẹgbẹ́ wa. Kódà a ò fi ibì kankan jókòó sọ̀rọ̀ rí lẹ́yìn ọjọ́ tí a lọ ṣe operation. Mi ò sọ eléyìí láti yọ àjàgà kúrò lọ́rùn Tókunbọ̀ bí kò ṣe wípé ẹ̀rí ọkàn ló ń jẹ mi nítorí wípé ìka tó bá ṣẹ̀ òun ni ọba máa ń gé. Lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n wo digital camera tó wà nínú ẹrù tí wọ́n bá lọ́wọ́ wa tí wọ́n sì rí picture Tókunbọ̀ nínú ìkan lára àwọn pictures tí ó wà nínú ẹ̀. Girls, èrò kan ṣe sọ sí mi lọ́kàn. Irú èrò wo ni ẹ? Àbí ṣé o ti rí ọ̀nà àbáyọ tá a lè fi kúrò nínú ara wọn? O serious? Yeah. Jẹ́ ká gbọ́ ká lè bẹ̀rẹ̀ sí plan yẹn lórí. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ní wípé èyí ò jẹ́ ṣe lè ṣá o. Àmọ́ àìmọye ìgbà tí àìjẹ́ àti ìní ìbámu tó máa ń wọ̀. A ní kò tiẹ̀ jẹ́ ká gbọ́ jẹ́ ká gbọ́ ìdí àyẹ̀ náà. Ṣé rí babe Tókunbọ̀ yẹn? Ẹ̀yin náà mọ̀ wípé gbajúgbajà òṣèré ni olórúkọ dẹ̀ ni àbùkù máa ń wá káàkiri. Èdè tún mọ̀ wípé tó bá lórúkọ kò ní fẹ́ kó ń kábòkù tàbí kórúkọ òun bàjẹ́. Ṣé bẹ́ẹ̀ rántí pé àbáyá picture àbí ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn ọlọ́pàá ti rí àwọn pictures yẹn. So èmi wò wípé ìsìn tí àwọn ọlọ́pàá fúnra wọn ti wà suspicious ká fi opportunity yẹn ká fi ṣe máa. Jáde díẹ̀.
Bad idea. It's a very bad idea. So ìyẹn ní pé tó wípé àwọn afẹ́ kúrò nínú àwọn ọmọ káwá kó bá ẹmu lọ́mọ ẹni ẹlẹ́ni kò tún wá ṣe èèyàn lásán an artist a star for that matter. It's a bad idea. Ẹ̀mí fọwọ́ sí. Okay. Bad idea ni àná. Ẹni kò sí wàhálà. Ṣé by the time tí wọ́n bá release àwa táwa lọ́lẹ̀ ìwọlé jókòó síbi kò máa bá wọn ṣe níbi in fact kò máa sọ rẹ́ǹtì bẹ́ẹ̀. Exactly. Bí wọ́n ṣe pa irọ́ mọ́tò Kúnbọ̀ nìyẹn o nígbà tí àwọn ọlọ́pàá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa. Ẹ ṣeun arábìnrin Bọ́lá Jókòó Adéníyì. Olúwa mi, mo ti ṣetán pẹ̀lú wọn. My lord, inú mi á dùn lọ́pọ̀lọpọ̀ tí ilé ẹjọ́ yìí bá lè tó fún mi láyè láti ṣe àfihàn ẹ̀rí mi kejì tí ṣe exhibit 2A. Òun ló máa jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó fún gbogbo àwọn tó wà ní ilé ẹjọ́ yìí. Ó ti wà ní ìkáwọ́ ilé ẹjọ́ yìí, olúwa mi. Okay, go ahead. Thank you, my lord. Àkóbá, àdábá, Ọlọ́run má jẹ́ rí. Àkóbá, àdábá, Ọlọ́run má jẹ́ rí. Àbúrò ní ìsàkóní, má jẹ́ ṣe ọjọ́ ìbí pọ̀lọ́, àjẹ́ ń bọ́ lórí burúkú náà pọ̀. Orí mi kò mí yọ, orí mi kò mí yọ. Fantastic actress. Thank you. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. You're so gorgeous. Yes, thank you. No problem. Oh, camera down. Ṣé students ni yín ni? Yes, ma. Oh, that's really nice. Ẹ fojú sẹ́kọ̀ọ́ yín o. All right, ma. Okay. Thank you, ma. I believe I'm seeing you. Yo. Okay. Everybody say cheese. Cheese. Anyone blurry? Oh, yeah. Say bigger cheese. Cheese. Ẹ jẹ́ mi àti wọn nìkan. Wow. All right, can take care. All right, bye. Bye. Bye bye, auntie. Bye. Láì fi àkókò ilé ẹjọ́ yìí ṣòfò mọ́ tàbí fi àyè sílẹ̀ fún àwítúnwí asán kankan, inú mi á dùn tí a bá lè jẹ́ kí olùjẹ́jọ́ mi máa lọ ní ayọ̀ àti àlàáfíà, torí pé gbogbo wa la ti rí pé kò mọ̀ nǹkan kan nípa ẹ̀sùn ìdigunjalè tí wọ́n parọ́ ẹ̀ mọ́. Mo débi dúró náà, olúwa mi. Prosecuting counsel, kí lẹ ní láti sọ? Olúwa mi, lóòótọ́ àti lódodo àti gbọ́ gbogbo atótónu tí ẹnìkejì mi wí, a sì ti rí CCTV. But my lord, in tí wọ́n bá fẹ́ ká rí òun la máa rí, a sì ti rí. All these things can be staged, my lord. Tó bá jẹ́ wípé role tó yẹ kí Madam Tokunbo Williams kó play nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ló play nǹkan tó kàn try láti deceive wa. Olúwa mi, I'm not convinced enough. Ẹ jọ̀ọ́,
ẹ bá jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣe ìwádìí sí dáadáa. Thank you, my lord. Agbẹjọ́rò ìjọba pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà ní ilé ẹjọ́ yìí náà ó wà convinced, àbí? No, sir. All right. I rise to prepare my judgment. As your lordship says. Lẹ́yìn atótónu àti awuyewuye lẹ́nu àwọn agbẹjọ́rò méjèèjì pàápàá jùlọ ẹ̀rí tó fìdí múlẹ̀ dáadáa nílé ẹjọ́ yìí. Ilé ẹjọ́ yìí gbà wípé arábìnrin Tòkunbọ̀ Williams kò mọ̀ nípa adigunjalè. Gbajúgbajà òṣèré ni Tòkunbọ̀ Williams. Tó bá ń lọ nígboro wọn a máa kí lọ́tún lọ́sì ó di dandan kó dá wọn lóhùn. Wọ́n á fẹ́ bá ya fọ́tò torí olólùfẹ́ ẹ̀ ni wọ́n. Ó di dandan kó gbà láti bá wọn ya fọ́tò. Irú ẹ̀ ní irú fọ́tò tàrí inú ilé ẹjọ́ yìí. Tó bá kọ̀ láti ṣe eléyìí ojú àwọn tó ń fẹ́ràn ẹ̀ bí ìgbà tó ń ṣègbéraga ni. A wá di pé ẹni tó ń fẹ́ kò fẹ́ wọn padà. Eléyìí ni ìdájọ́ mi. Tòkunbọ̀ Williams. Ilé ẹjọ́ ìdá ẹ sílẹ̀ kó máa lọ láyọ̀ àti àlàáfíà. Bọ́lá Jókòó Adéníyì. Inú mi dùn pé ó tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tó ń ṣókùnkùn pátápátá nínú ẹjọ́ yìí. Ó ràn ilé ẹjọ́ yìí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ṣe la bá fìyà jẹ aláìṣẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe mí láàánú wípé lọ darapọ̀ mọ́ irú àwọn adigunjalè wọ̀nyí. Ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n kọ́ ẹ ò gbà tàbí ọ̀rẹ́ ni kọ́ ẹ rárá ni. Ló fi lọ darapọ̀ mọ́ irú àwọn eléyìí. Gẹ́gẹ́ bí n tó ṣe ilé ẹjọ́ yìí bá máa fi ojú olóòótọ́ wo ẹ ni torí olóòótọ́ ló bá jẹ́ tó bá ipò rẹ ni kọ́ ẹ ni. Ó wù mí láti fi ẹ́ sílẹ̀ ṣùgbọ́n òfin ò fi àyè gbà rárá. Torí náà nǹkan wà lọ sí ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú ṣàṣekà. Isabella Jacobs. Texas Ọlálékan ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin tó yẹ kẹ́ jẹ́ parents tó máa tọ́ àwọn ọmọ síbi tó tọ́ àti ibi tó yẹ kán máa fi ń ṣe àríkọ́ṣe tó wá àwọn èyí tẹ́ yàn láàyò ní pé ẹ bọ́ sí gbòòrò ẹ̀ ń jalè kiri ó máa ṣe o. Ẹ lọ fi ẹ̀wọ̀n 20 years gbára pẹ̀lú ṣé àṣìkà. Arise. Ẹ̀san lọ́mọ kan ṣoṣo tí Ẹlẹ́dùmarè bí. Ẹ wo bó ṣe nà wọ́n lẹ́gba, ẹ wo bó ṣe ń fi wọ́n làálàá. Àwọn ọba yìí jẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. Ẹ wo bó ṣe nà wọ́n lẹ́gba, ẹ wo bó ṣe ń fi wọ́n làálàá. Àwọn ọba yìí jẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. Kò sóhun àfipamọ́ lábẹ́ òṣùpá, kò sóhun àfipamọ́ lábẹ́ òrùn tí ò níyàn òkú tẹ̀ sí ẹsẹ̀ rẹ̀. Please sit down. Thank you, sir. Olóhùn fẹ́ wá rí wa. Mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ náà ni especially executive pé ẹ ṣeun gan ni mo dúpẹ́ kó àdúró tì mí torí tí ò bá sí Ọlọ́run tí ò sí wòye mi mọ bí tí mi ò bá wà lénìí Ọlọ́run má jẹ́ kí kankan nu wá jẹ ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí Àmín. ànírógun àkóbá àdábá Àmín. ẹ ṣé gan ni mo dúpẹ́.
ṣé gan ni. Thank you very much. Àwa náà bẹ̀ yọ àbí. Bẹ́ẹ̀ ni sá. Congratulations. Thank you ma. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àní rírú ẹ̀ mọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ president ó yẹ ká bá ọmọbìnrin yìí sọ̀rọ̀. Lóòótọ́ a rí pé ètò ṣẹlẹ̀ àkóbá àdàbà ni. Ta ló mọ̀ ètò tún lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Kọ́lọ́màdé àrírú ẹ̀ mọ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Wọ́n ní láàárín àwọn contemporaries ẹ̀ láàárín àwọn colleagues ẹ̀ wípé ó máa ń fi pompous ipò arrogant kò ń bá wọn ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ irú yẹn gan pàápàá ó lè fàkóbá ilé ayé yìí ẹ̀sán ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ̀nà fún pàmòkúrò pẹ̀lẹ́ àbí ìkìlẹ̀ ni mo sọ. ọ̀rọ̀ lè sọ secretary ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbogbo irú nǹkan bẹ́ẹ̀ láàrin ẹ̀yin obìnrin náà ló ti máa ń wáyé níbi kẹ́ máa ja ìjà pé eléyìí ò jù mí èmi ò jù bí kan sọ pé wọ́n fún ẹnìkan ní róòlù kò máa sọ pé róòlù tí wọ́n gbé fún làkàṣègbè lágbájá ló yẹ kó ṣe é so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin obìnrin lẹ máa ń fa gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. àwọn a tún sọ débi pé ṣé bí o ṣáájú ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. mo ṣáájú ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó ẹ̀yin ni jẹ́ ẹ̀ bá dẹ̀ try láti máa bára yín rẹ́ báwo lára àta òṣèlú máa ra sọ̀rọ̀ yín báwo lè ìgbà wo lè tẹ̀ afẹ́ parí ìjà láàrin ara yín gan débi tẹ̀ máa bára yín sọ̀tọ̀ ọ̀rọ̀. ìmọ̀ràn mi sí ni pé kẹ́ bára yín rẹ́ torí tẹ́ ẹ̀ bá bára yín rẹ́ níṣẹ́ lẹ fi àyè lẹ̀ fún àwọn agbọ́ ìsọ yìí àwọn kan máa sọ èyí tó bá wù wọ́n káàkiri ni. ẹ̀dẹ̀ rí ẹ̀ sọ. kò sí rọ́nú ẹ̀ and you know what we quarrel with ourselves because we fail to understand that we are for each other. kálá mọ̀ wípé a wà fúnra wa ni a ò ní máa bára wa jà tí a bá ti ń jànú lé definitely ìta pàápàá náà ó ti dógún nìyẹn. gbogbo tó ń sọ yìí náà fún ìgbéga àti ìlọsíwájú tiẹ̀ àti gbogbo àwọn tẹ̀jọ jẹ́ sàwáwù náà ni but tí a bá dé general meeting a discuss ẹ̀ pẹ̀lú gbogbo wọn lápapọ̀ àmọ́ Lady Williams, on behalf of myself as the president, the entire executive àti gbogbo ọmọ ẹgbẹ́ pátá, congratulations. Thank you, sir. Ẹ ṣé, sir. Ó yẹ kẹ́ lọ ṣèdúpẹ́ gan-an ni o ó yẹ kẹ́ lọ ṣèdúpẹ́ gidi. Ó gbọ́dọ̀ ṣèdúpẹ́ yẹn dandan ni kò ṣe ìdúpẹ́ yẹn. Èmi àti gbogbo ẹgbẹ́ pátá la jọ máa ṣèdúpẹ́. àwa náà wà lé àtẹ̀lé. ẹ ṣé gan ni. ó ga ọ àlejò ńlá ni mo máa gbà ẹ kẹ àbí o. T. Williams Tókunbọ̀ Williams ìràwọ̀ kan tí gbogbo ayé ń wò. Good to have you here. Thank you very much. You're welcome. Èmi náà ní kí n wá fi ẹ̀mí ìmoore hàn sí yín ni torí tí n bá ní mo mọ bí mo ṣe lè dúpẹ́ mò ń tanra mi ni Ọlọ́run ni mo lè bẹ̀ kó bá mi dúpẹ́ fún yín but mo really appreciate nǹkan tẹ́ ṣe fún mi ẹ ṣé gan ni Ọlọ́run á dúró tẹ̀yìn náà. Ọlọ́run náà ní kẹ́ jẹ́ ká máa kí Ọlọ́run ní kẹ́ jẹ́ ká kí àti pé kò yẹ kẹ́ kí mi jù náà tẹ́ bá tún kí mi jù ó máa rí bákanbákan. Bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀tọ́ mi ni mò ń ṣe ìjàngbara àti ẹ̀tọ́ ọmọnìyàn òun ni àwa ń jà fún torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà tó ń wà nínú ẹ̀wọ̀n bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tó ti jẹrà síbẹ̀ tí ìyà ti ń jẹ wọ́n tẹ́ pé ìyà ìṣẹ̀tọ́ dẹ̀ ń jẹ yìí wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ bó torí pé kò sí ẹnì kankan tó lè jáde láti ẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ bí irú ọ̀rọ̀ tìyìn òun ló jẹ́ kó ń jẹrà síbẹ̀ so tí mo bá kọ̀ tí mi ò ṣojúṣe tí mo ṣe á jẹ́ pé mo kùnà láti ṣojúṣe mi yẹn kò ń ṣe torí pé ẹ jẹ́ Tókunbọ̀ Williams ìràwọ̀ gbogbo àgbáyé ṣùgbọ́n torí pé ẹ jẹ́ ọmọ ènìyàn tí ò ṣẹ̀ tó fẹ́ máa jìyà. still máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni torí ẹ̀ náà ni màá ṣe dúpẹ́ because tẹ bá choose pé ẹ dá sí mi bí ìlọ́lọ́pàá tí mo fẹ́ fi mú yín but ẹ dìde ẹ dúró tì mí mi mọ bí mo ṣe lè dúpẹ́ o Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa fún yín ṣe àmọ́ ṣá mo wá mú kinní kékeré kan wá láti fífi ẹ̀mí ìmoore hàn sí yín ẹ kàn bá mi rọra fọwọ́ ba envelope kékeré yìí
ẹ ṣé gan mo really appreciate. Kò dé kẹ́ ṣe lè o. Ẹ jẹ́ ṣe. T. Williams, seriously speaking, kò yẹ kẹ́ fún mi ní nǹkan kan. Ẹ wo ẹ ṣáà kò bá mi gbà ẹ má lò kéré. Tí mo bá kọ̀ tí mi ò bá gbà ó lè tún bí nínú ó má dàbí insult. Ẹ ṣe understand. Ẹ ṣé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ibi tí ẹ ti mú Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò. Àmín. Ẹ ṣé gan. Ṣé gan ni. Ẹ̀dùn kí wàá ní mo lè fi ṣe yín lálejò báyìí. Mo wà all right. No, yẹn ló máa dùn mí o. Okay. Kí lẹ fẹ́? Omi wà okay. Omi? Yes. Okay. Omi kí n kọ́ tẹ̀ fún yín lómi náà. Yeah, hello, secretary. Yọjú sí mi sìn. Yeah. Èmi nìkan tán. Ohun kankan yà mí lẹ́nu ṣá. Kí ni? Ṣé o pé throughout ta fi yanjú kéèsì yẹn ọkọ yìí yọjú ara kí ló dé? Ọkọ ṣá lọ́yà ṣe bẹ́ni tó bá gbé iṣu kaná ló ń yídó síta. Okay. Ọlọ́run á pèsè. Àmín o, àmín. Ẹ ṣé. Once again, I'm so happy to have you here. You're most welcome. Mọ́mí ká sàn máa ẹ̀rọ máa àdúgbò máa kí ló ṣẹlẹ̀? Ó ní àní àkẹ́. Kódà wọ́n ti operate. Àbò mọ́mí wá ìtẹ́ ṣe wá sọ fún mi. Mo ní kí n máa kó ẹ láyà sókè ni. Ilé ìkankan ló wá kó mi láyà sókè mà. Anyway, báwo ni Yẹmí? Ṣé o wà okay ṣá? Talks. That's all okay. O sure? Why ló ṣe wá ń ṣe báyìí? It's all okay, sir. O sure? It's all okay. Pẹ̀lẹ́ dẹ̀. Ẹ kó jókòó. Ó ń darí. Dókítà ní kẹ́ yọjú sí náà. Ṣé kò sí nǹkan? Ẹ jẹ́ ká jọ rí dókítà. Ọkùnrin. So fún wa. Yes, sir. Mi láìkí irú kíkí yẹn mú bọ́ ọ̀sìn. Ẹ má bínú mà, ta ni àǹtí tó ń jókòó yìí? Ìyàwó àfẹ́sọ́nà ọmọ mi. Ìyàwó ọmọ mi àfẹ́sọ́nà ẹ̀ ni. Tókunbọ̀ ló ń jẹ́. Ìyá iṣẹ́ wa ókè. Ẹ ká sàn dókítà. Ẹ ká sàn jáde gbogbo ilé ńkọ́. Àdúpẹ́ sí. Ọlá gbàdúrà. Madam, nǹkan tí mo pè é fún gbogbo mà. Amanda láti ṣe another pressure fún Barrister Adébìtì. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé tí náà bá tán nínú aṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà. Ẹ mi ò. Ẹ jọ̀ọ́ dókítà, bẹ́ẹ̀lò ni surgery yìí máa cost wa? It's about 150,000. Dókítà, ṣé tabasha ti ṣe ó ṣáà máa wà òkè? Wẹ́ẹ̀, ṣe rí gbogbo nǹkan wọ́n lọ́n ló wà. Ẹ jẹ́ kí èmi àtẹ̀yìn àtàláìsàn máa ká kú fàdúrà. Ọlọ́run ló ní ìwòsàn lọ́wọ́. Ẹ̀mí ní ìgbàgbọ́ ẹ̀kọ́ máa gbádùn. Ẹ má worry, I'll pay. You pay? Me. That's right. Aunty, ẹ má bínú fún ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí. Lórí wàhálà tówó tẹ̀ ń ná lórí Uncle Jọ́láyẹmí. Ṣé kò pọ̀ jù ṣá? Torí ọkùnrin ò ṣe ń nu ẹnu fún ó lè dọ̀la ń sìn kọ́ lè mú un ṣe mọ́. Ọ̀rọ̀ ẹ yé mi ju ibi tó sọ dé lọ. Àmọ́ ṣá mi ò ṣe oore fún Jọ́láyẹmí wípé kí n lè gba orí padà lọ́wọ́ àbí kí n lè gbẹ̀san. Ṣorí Jọ́láyẹmí tó ń wò yẹn olóore mi ni. Mo dẹ̀ rí àsìkò yìí gẹ́gẹ́ bí àsìkò fún mi láti san oore padà fún Jọ́láyẹmí ni. Torí wípé Jọ́láyẹmí ti gbà mí nígbà òjò ó dẹ̀ di dandan kémi náà gbà nígbà ẹ̀rùn. So ọkọ
fọkàn rẹ balẹ̀. àmọ́ ṣé ìbínú fọwọ́ tí mo sọ. lórí àwọn ọkùnrin mo ṣe sọ bẹ́ẹ̀ o. mo dá ọ̀tẹ̀ ọ̀hún mi ò tó máa nìwá sẹ́yìn location right now. ó ń ṣe torí ọ̀rọ̀ owó mo bísí ni. òkè kò sí wàhálà ẹ jẹ́ kí n wo. òkè ṣe máa jẹ́ kí n wo kí ni schedule mi. kò sí problem máa wo diary mi fún yín. no problem ẹ ti bá ti wò máa pè yín later ọ̀rọ̀ rẹ̀. ok tẹ bá fẹ́ pè ẹ pè kò sí problem but mo mọ̀ pé mi ò ní time sí mi. yẹ́n all right later ẹ ṣe. Tókunbọ̀. Ma kí ló tún dé? kí ló dé? àmọ́ bí mo ṣe rí náà nìyẹn nǹkan tó jẹ́ sáré pé ní inú yìí náà ló ń pariwo látàárọ̀. ṣé bí dókítà sọ pé táwọn bá ti operate ẹ̀ lẹ́lẹ́kejì ó máa gbádùn. mi mọ̀. láyé Yẹmí báwo ló ti ń ṣe. ìṣe ló dàbí ẹni pé èèyàn bíi 50 wọ́n mú ọbẹ̀ dání wọ́n fi ń gún ìsàlẹ̀ ikùn. ẹ ṣáà relax. ẹlẹ́dàá ó ti yé mi báyìí ó ti yé mi láti ṣe ó ti yé mi. ẹ bá mi bọ́ ṣòkòtò yìí òun náà ní mílá ẹ bá mi bọ́ ṣòkòtò. ṣòkòtò ṣe é má bọ̀ ó fẹ́ bọ́ ṣòkòtò ní kò ṣe é bọ́ mo ń bọ̀ ṣùgbọ́n mo ń bọ̀ ọkọ mi mo ń bọ̀. báwo bá mi àwọn amíkangbá bó rẹ̀ bá mi amíkànpẹ́ bí kàrú bá gbọ́ ṣàwòrò ìlú lálẹ́ odò ojú àtọ́sàlẹ̀ omi. ìyá wa bàbá kí ló dé tó ń ṣe yìí kì í ṣe ti ilé ìwòsàn ìgbà tó bẹ̀rẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ máa gbé ìbọ̀ lọ́dọ̀ mi. ẹ má bínú ní tó bá máa ṣe ni oníṣàì má ṣe ni ọkọ mi ò tiẹ̀ pàyílà pé kí n máa bọ̀ níbí àmọ́ nígbà tí mo wá rí pé wọ́n ti ṣe operation kìíní ìkejì fún mi wọ́n á wò pé ẹ máa gbà mí mo máa tún ní bàbá ń bì kan òun mo ṣe ní ọ̀dà kí n tún máa gbé bọ̀ ń bí kí ẹ bá ń fojú àgbà wo ẹ̀jọ̀ ẹ ṣàánú mi. ẹ má bínú arábìnrin yìí ta ni bó ló ṣe jẹ́ sí yín. ìyàwó àfẹ́sọ́nà ẹ ní. ìyàwó àfẹ́sọ́nà ẹ. bẹ́ẹ̀ ni. pẹ̀lẹ́ o arábìnrin dákun ǹjẹ́ ó lè ràn mí lọ́wọ́ kó o bá mi fún ọmọkùnrin ní àṣejẹjẹ kó o nà kó o fi nà. ṣebí tí n bá fún jọ ara ẹ̀ máa yá. lágbára lọ́wọ́ àwọn onílẹ̀. ẹ má fún. ìyá wa ọ̀rọ̀ ti bù ṣe kò sí wàhálà mọ́ ẹ fọkàn ìbalẹ̀. ẹ ṣé pẹ̀lú ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ àánú ẹ lánà pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ṣokòrò mi pẹ̀lẹ́ láàárọ̀ ra máa ṣe. pẹ̀lẹ́ díẹ̀ ìyá ẹ kú ajú ọmọ ara ẹ ó yá ẹ ní fojú sunkún ọmọ. àmì o ẹ ṣé mo dúpẹ́. ó ṣe ń aya mi. Yes sir. pẹ̀lẹ́ òkú iṣẹ́ o. Yes sir. òkú iṣẹ́ o ò ní ṣe lásán. àmín. kò sí nǹkan kan kò sí nǹkan kan ẹ pẹ̀lẹ́. máa jẹ́ díẹ̀ ẹ ṣe. àìbí o àìpọ̀. ẹ wo ẹ ṣá bá ń fún lómi mú ara ẹ yá tẹ bá ṣe tán ìpè mí ṣe ti bọ́ ìyá mi. ó dáa ẹ ṣeun. ọmọbìnrin dèrè rù ẹ lẹ́rù ó dà tí ẹnu nínú ká ṣoore fún ni ká rèmí ẹni padà ó kan àgbákò ó jẹ́wọ́ kó tó ọ̀làgbára. gbígbó má ṣe bẹ́ẹ̀. àbí ká sinmi díẹ̀ fún wọn. So
Tabade boutique, okay? Tí Williams, ẹ kẹ́sùn wọn, ẹ̀wà máa ń gbádùn eré yín gan, yín níbi tí mo rí ẹ, ṣé mo lè bá yín snap picture? Ẹ jọ fi ọlọ́ ẹ̀kọ́ lọ́nà. Rédíò tún ṣoore wà lọ́jọ́ ra ẹ̀ lójú. Ọ̀rẹ́ níwọ̀n àìṣe rẹ̀ gan làbùkù. Jọ̀rẹ́ ògbè mi ni má ṣoore ṣe láyé. Kí ló tó ṣe bẹ́ẹ̀ sí ọmọ ẹ̀? Kí ló tó fẹ́ bá snap? Sweetheart, ṣé ìwọ mọ̀ wípé ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlé kò jẹ́ kó bá wọn bọ́ bá kò sọ rárá ni. Come on darling, àpò ẹ̀kọ́ tó yẹn náà. Ó jù bẹ́ẹ̀ lọ, sílẹ̀kùn jẹ́ àlọ́, wọ́n sì mí dé bèbè ẹ̀wọ̀n báyìí lórí fọ́tò. Wọ́n sì mí lọ bèbè ẹ̀wọ̀n. Sorry o, mi ṣe. Àkóbá àjàmbá Ọlọ́run má jẹ́ rí. Àkóbá àjàmbá Ọlọ́run má jẹ́ rí. Egun bíi eyín ṣọ̀wọ́n lágbárí. Bẹ́ẹ̀ ni ọkùnrin bíi tiẹ̀ yìí ṣọ̀wọ́n láàárín àwọn ọkùnrin. Ṣé o mọ̀ pé mi ò ever believe pé mo tún lè ever pàdé ọkùnrin bíi tiẹ̀ yìí? Most of àwọn ọkùnrin tí mo mọ̀ àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ jòǹtolo ni wọ́n. T. Williams. That's my name. Tokunbo Williams. Another one is a counterfeit. Bó ṣe wà ní líkì náà ló wà ń gbàǹjà. Bó ṣe wà ẹ̀yìn náà ló wà lọ́hùn. Àtọ́jọ́ tí mi ò ti rìn láyé mi. Mi ò tí ẹ bẹ̀ rí obìnrin torí bíi tẹ báyìí. Pẹ̀lú ọlá, ipò, òkìkí, ògo tó ní. Ó dẹ̀ rárá ẹ sílẹ̀. Àfi bíi ti ìyàwó Adijat. Tó yẹ pé pẹ̀lú gbogbo ọlá àtọwọ́ àti òkìkí tó ní àtọ́ ń fún ara ẹ̀. Ó wá fi ara ẹ̀ sí abẹ́ ẹsẹ̀ Ànábì wa Muhammad. Ẹni tó bá gbọ́ bó ṣe ń sọ wọn á lọ́mọ mùsùlùmí tó ń ṣẹ̀sìn tó ń kírun wákàtí 5 déédéé nìyẹn wọn ò dẹ̀ ní mọ̀ pé òdà kan mọ̀ ọ́n. Tí mi bá jẹ́ wá kírun rárá mi wá mọ́ yàtọ̀ láàrin Rashida àti Rashidi. Ó jẹ̀bi ò bá má mọ̀. Very funny. That reminds me. Dad ní kò yọjú sáwọn. Kí ló dé táyà ìjà? Ṣé kò sí? Èmi ò mọ̀. Ọ̀rọ̀ ò fariwo mọ́ ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wò. Àdúrà tí máa ṣe fún yín ni pé akọ àbíró. Àmín, àmín sà. Abo àbíyè. Àmín sà. Ẹ ní réṣíò. Níwọ̀nba àgbà tó ti jẹ́ pé fúnra ara yín lẹ múra yín wá. Jọlá Yẹmí àbí? Yes sir. Àti ń ṣòṣà tẹ́lẹ̀ ká tó ṣòṣà. Ṣé kí n wá ní mi ò ní fún ẹ lọ́mọ mọ́ ni? Pẹ̀lú adúrú oore tọ́lọ́run ti pàṣẹ tó ti ṣe fún wa. Níwọ̀nba àgbà tó dé ti jẹ́ pé fúnra ara yín lẹ́nu ẹ̀múra yín kò sí wàhálà. Àmọ́ wàá pọ́n ṣe kinní kan fún mi. Orí Tókunbọ̀ tó ń wo yìí tọ́jú ẹ̀ dáadáa o. Kí ni mo wí? Ní kí n tọ́jú ẹ̀ dáadáa. Bá mi tọ́jú ẹ̀ dáadáa. Ìdí rèé bó ṣe ń wo yẹn ẹ̀yìn lójú mi ni o. Mi ò fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré nígbà kankan nínú ilé wa. A kì í jóòkì pẹ̀lú ọmọ obìnrin tá a bá bí o. Igbákejì Olódùmarè náà máa ń jẹ́ sí wa. Ó ń surprise ẹ bí mo ṣe ń sọ yẹn àbí? Yes sir. Tókunbọ̀ ó jọ ń pé wò tí kì oríkì lé wa lójú ọkọ ẹ̀ rí. No, kò kí fún mi rí. Okay, jẹ́ n six opportunity yẹn láti kí oríkì fún ẹ. Màá fún ẹ ní kékeré ní oríkì wa. Àwa lọmọ òróbìnrin dòrí. Ó ṣàmọ́ tá à ń pè lórí. Ó mọ̀ pé òrì á máa yọ bọ́rọ́. Ọ̀sìn tán lè fi sínú òrì báyìí inú ẹ̀ máa dùn ó máa yọ ṣìnrín. Ìtumọ̀ ní pé ìjọ tá a bá ti bí obìnrin báyìí a máa ń jó a máa ń yọ̀ nítorí wípé obìnrin bíbí ò wọ́pọ̀ lágbolé wa ọkùnrin la máa ń sábà bíbí ògìdàn. Tàbá wá jàjà rí ẹyọ ẹnìkan tó bí obìnrin pẹ́rẹ́ báyìí ayọ̀dé nìyẹn ó nídìí. Ìdí ni wípé àṣẹ látọ̀dọ̀ Olódùmarè ni tàbá ti bí ọmọbìnrin tàbá ti bí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti kó oríire bá bàbá ó ti kó oríire bá ìyá
ó ti kó oríire bá ẹbí òun gangan tó bá wá dàgbà tó lọ́kọ ó ti kó oríire hàn ọkọ náà o mi ò fẹ́ mọrú oríire tó ti wà nídìílé yín rí ó tún ti kó oríire wá báyìí nídìí iṣẹ́ tó bá ń ṣe oríire ó máa wà lókè 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 ìwọ náà rí i pé bó ṣe wà yẹn òkè lókè lẹ́yẹ ń fọhùn àbí bẹ́ẹ̀ kọ́ ìdí nìyẹn tá a ṣe kí n fìfì ṣeré ó pẹ̀lú pàápàá tó fi jẹ́ wípé téèyàn bá fẹ́ ọmọbìnrin nílé wa èèwọ̀ ni o ò gbọ́dọ̀ fẹ́ obìnrin lé. Excuse me sir ṣé eléyìí tẹ sọgbẹ̀yìn ẹ dẹ̀rù pé superstition sir. no superstition kọ́ òdodo ni o bó ti ṣe wà nígbà láyé ti dáyé nìyí sórí ẹni tó dánrú ẹ̀wò lọ́dún ọjọ́ sí iye mọ́já ló gbé lọ. Anyway ṣe rí ti onífífẹ́ ìyàwó ilé yẹn nǹkan kékeré nìyẹn àkọ́kọ́ ìgbéyàwó alárédè la máa ṣe. Good. Amòfin ni mí amòfin ò dẹ̀ gbọ́dọ̀ rúfin mo tàn pé tí mo bá ti ṣègbéyàwó alárédè bye to any other woman apart from ìyẹn ní ìkejì ni pé sir mo nífẹ̀ẹ́ Tòkunbọ̀ gan. Really? Ó kan àyà mi lọ́rọ̀ ẹ̀ wà all the time mo dẹ̀ mọ̀ pé òun fún ẹ náà nífẹ̀ẹ́ mi níwọ̀n bàgbà tá a méjì tẹ̀lé tá a dẹ̀ ti jọ nífẹ̀ẹ́ ara wa kí ni mo fẹ́ sọ pé máa wá dọ́dọ̀ ẹlòmíì T. Williams obìnrin kan tí gbogbo ayé pátápátá fẹ́fẹ́ tọ́lọ́wọ́n á sọ pé èmi ni kí n fẹ́ wow sir I'm sorry to hurt this ṣe lórí TV tí mo bá wò seriously speaking mo ti kiss ẹ lórí screen rẹ. táwọn wí nìyẹn ṣé kì í ṣe stardom ló fẹ́ o ṣé Tòkunbọ̀ ló fẹ́ kì í ṣe star. Oh no not at all sir not at all. Tòkunbọ̀ ló fẹ́ bẹ́ẹ̀ni sir Tòkunbọ̀ mo fẹ́ kó fẹ́ o kì í ṣe star o. bẹ́ẹ̀ni sir bẹ́ẹ̀ni sir. ẹ ti gbọ́ ọ̀nà àwa ṣe lórí ara yẹn akọ àbíró bí n ṣe sọ abo àbíyè èèyàn bí èṣù èṣù bí èèyàn kò ní wọlé ayé yín. àmín sir àmín sir ẹ ṣé gan sir. mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. oh thank you sir thank you sir. kí ni ìwúrí obìnrin nílé ọkọ bí ò ṣọmọ kí ni ìwúrí ẹlẹ́wọ̀n ẹ̀gbọ́n tó ṣaago mọ́wọ́ tó yan kanta kiri ẹ mà gbà mí kí ni ìwúrí àpọ̀n tó fi ṣu síná tó wá ń súfèé káàkiri ilé wọn ní bí iná bá kú ní àfẹ́rù bojú bọ́gẹ̀dẹ̀ bá kú ó máa ń fọmọ rọ́pò ní báládì ò bá sílé mi bọ́mọ ẹni ní wọlédè ni wàá múlé ọmọ mi wàá sọ ọ́ di dressing room ó ń wọṣọ oríṣiríṣi alóṣọ má lo tànà ó kàn ń ṣe bí erin ṣe lọ́sùn láì sọmọ jọlá yẹmí mi nìkan ṣoṣo ni mo bí kó lè bí ọmọ rẹpẹtẹ fún mi ni mo ṣe sọ fún ipe kó níyàwó rẹpẹtẹ kó sì bímọ rẹpẹtẹ tí ẹ dà èèyàn ni mo pè ẹ́ mi ò mọ̀ wípé ẹ wà lásán ló kàn ní kò sí kankan lára ẹ ó gbẹ fúrú òbó ti rí jẹ́ kí n sọ fún ẹ níbi tí ó ti mọ̀ wípé àdúrà wà tó ti ń gbàdúrà tàdúrà yẹn ń gbà fún ẹ mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní gbà láti ní lọ ìgbà tí mo bá máa fi padà dénú ilé yìí kí n ti rí pé o ti finú ṣoyún ọgbọ́n tí mo sọ fún ẹ bí bẹ́ẹ̀ kọ́ á jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ nonsense. bọ̀bọ̀pọ̀ ẹlẹ́yà yọ wọ́n ṣe. ẹ̀san 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 lọ́mọ ọmọ ṣoṣo tẹ́lẹ̀dùmarè rí. ẹ wo bó ṣe ń nà wọ́n lẹ́gbàá ẹ wo bó ṣe ń fi wọ́n làálà àwọn ọ̀bàyé jẹ́ ohun tó tọ́ sí yín nìyẹn. ẹ wo bó ṣe ń nà wọ́n lẹ́gbàá ẹ wo bó ṣe ń fi wọ́n làálà àwọn ọ̀bàyé jẹ́ ohun tó tọ́ sí yín nìyẹn. ẹni agbọ́jọ́ kan lé o èjẹ ni àgbà.
àgbà tó yẹ kó tún lẹ́tọ̀ àwọn nọ́mbà lè jẹ́ abájọ tó rí ọmọ tuntun wọ̀ lọ́jà ta orí ń ṣe sí i èmi bẹ̀yìn o takọ́tọ́bọ̀ èmi bẹ̀yìn o tọmọdé tàgbà èmi bẹ̀yìn ẹ wùwà ire ẹ má fojú egbò tẹ́lẹ̀ mọ́ èmi bẹ̀yìn o takọ́tọ́bọ̀ èmi bẹ̀yìn o tọmọdé tàgbà èmi bẹ̀yìn ẹ wùwà ire ẹ má fojú egbò tẹ́lẹ̀ mọ́. ẹ̀san 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 lọ́mọ ọkọ ṣoṣo tẹ́lẹ̀dùmarè rí ẹ wo bó ṣe nà wọ́n lẹ́gbà ẹ wo bó ṣe fi wọ́n lálá àwọn ọ̀bàyéjẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn ẹ wo bó ṣe nà wọ́n lẹ́gbà ẹ wo bó ṣe fi wọ́n lálá àwọn ọ̀bàyéjẹ́ ohun tó tọ́ sí yìí nìyẹn. ẹni tí pèsè pèrò láti jẹ orí ọmọ kó rántí orí ara ẹ̀. ènìyàn ló gbé ìkòkò dé ìgbọ́rọ̀ kó tó dẹbọra. eégún yìí ti dán tí mú dandan ni kó dá ìrọ̀rùn ẹ̀ ṣe.